ọwọ́ ni wala yazinun nígbà òde bí wala yazinun kí ló fi parí ẹ̀ kẹ́ ẹ lè mọ̀ pọ́rọ̀ sí ná ọlọ́run mú láwàdà ọwọ́ ni wa man yaf'al dhalika ẹni bá wá ṣe sí náà dhalika àwọn mufradu lọ́wọ́ ẹ̀yọ̀kan lọ́wọ́ kọ̀ kápọ̀ máa ń ti ń kábọ̀ láti ẹ̀yìn ọ̀dà yẹn rí lọ́tọ̀ ọwọ́ ni wa man yaf'al dhalika èyí tá a ní múmi ní èsè yìí ẹni bá wá ṣe ìyẹn ni sí ná torí dhalika yẹn ẹ̀yọ̀kan ló mímì ní tá a bá sì sọ̀rọ̀ gbẹ̀yìn òun ni pronoun lọ bá wa man yaf'al dhalika ẹni bá wá ṣe yẹn yalqa athama yóò di ẹrù ẹ̀ṣẹ̀ lérí rẹpẹtẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ ó ti pọ̀ jù yudha'afu lahu al-'adhabu yawm al-qiyamah tọ́ba wá dijú al-qiyamah á dọ́bù ya rẹ̀ ẹ lè rí pé sìnà ọlọ́run ọbù múláwádà nígbà ọlọ́run débẹ̀ ọ tẹ pọ́ọ̀ṣ ó dúró ọwọ́ àyànjú pàtàkì sìnà pé wa man yaf'al dhalika ẹni bá fi lè ṣe sìnà nì yalqa athama yóò pàdé ọlọ́run pẹ̀lú òkété ẹrù yanni yudha'afu lahu al-'adhabu pẹ̀lú òkété ẹrù ẹ̀ṣẹ̀ athama jamu ithim ẹrù ẹ̀ṣẹ̀ ni ọwọ́ ni yudha'afu lahu al-'adhabu yawm al-qiyamah tọ́ba wa dijú al-qiyamah á wà dàdí pèlè ìyà fún. Ibadallah ọlọ́run mú sí níláwàdà ọwọ́ ni wa yakhludu fihi muhana yìí wá sí pé yóò jìyà lásán yóò máa lọ tí n bá ń jìyà lọ́wọ́ yóò pẹ́ nù yàwùn á tún wá fi hàn àwọn èèyàn pé bí tí ń jìyà tó pẹ́ ń bẹ̀ èèyàn yẹpẹrẹ tó ní o ìyá yẹyẹ sẹ́ẹ̀mọ̀ ìyá yẹpẹrẹ ó ti rọrùn kí wọ́n lọ sọ wọn sẹ́wọ̀n kọ́ máa jìyà lẹ́wọ̀n fámílì onímọ̀ ara ilé onímọ̀ ọ̀rọ̀ ọ̀nà kọ́lọ́pọ̀ gbé èèyàn kí wọ́n dé station kí wọ́n dọ̀bálẹ̀ kí wọ́n ná láàrin ọlọ́pàá ìyá yẹpẹrẹ kọ́hún níjọ wọn bá gbé èèyàn wà níjà tí wọ́n ní ẹ máa nà ẹ máa lẹ́ lóko ẹ dákun jàmáà kí lélẹ́yìí hùn ìyà tí wọ́n ná ìyà kan ìwà ayẹyẹ rẹ̀ náà ìyà míì bẹ́ẹ̀ bá sì lọ gbogbo ṣẹ̀rí ọlọ́run ọba kì í sábà fẹ́ ká fi ìyà jẹ oníṣìnà ń kọ̀rọ̀ ọlọ́run fẹ́ kó ń sìnà yẹ̀yẹ́ gbogbo ìyà tá a bá fi jó ń sìnà ẹ̀sìn gbọ́dọ̀ wà ń bẹ̀ bọ́sáyé ẹ̀sìn ó wà ń bẹ̀ bọ́jẹ́jọ́ àlìkìyàmọ̀ ẹ̀sìn ó wà ń bẹ̀ ẹ wò táyé ìgbà tọ́lọ́run fẹ́ yanjú ẹ̀ ó ní wali yashhad adhabahuma ta'ifatun minal mu'minin tá a bá fi ìyà jó ń sìnà láyé ẹ káwọn mùmínì kan jọ kí wọ́n lọ tìǹtìǹ kí wọ́n máa wá wò bẹ́ẹ̀ tí ń nà wọ́n. Wọ́n sọ pé ká na olè ká ṣe bẹ́ẹ̀ fún un ṣẹ̀ríà tá a bá gólè lọ́wọ́ wọn ò ṣe májẹ̀mú pé ká pèèyàn lé lérí. àmọ́ sì náà tá a bá nà á bá lẹ̀ lóko ẹ̀sìn gbọ́dọ̀ gún lẹ́yìn ìyàwó ẹ̀sìn gbọ́dọ̀ wá bí ìyàwó torí pèèyàn léyàn lérí máa nà kí ni ìtumọ̀ èyí hùn nínà òun ìyà kan ìwà nà láàrin àwọn èèyàn ìfisẹ̀sìn. Ibadallah ọba mi ò mọ̀rọ̀ sínà kékeré tá a bá nà sínà láyé àbá lẹ̀ lóko láyé ó gbọ́dọ̀ ṣẹ̀sìn tá a bá nà onísìnà tọ́jọ́ lọ́mọge lọ́kùnrin ni àbí lóbìnrin ni nínú ṣẹ̀ríà ibi tẹ́rọ ti lọ tìǹtìǹ láti nà tá a sọ pé lágbájá ọmọ lágbájá tí wọ́n bí lé lágbájá mọ̀lẹ́bí lágbájá ń lu lágbájá ó ṣe sìnà pẹ̀lú lágbájá ọmọ lágbájá ńlẹ̀ mọ̀lẹ́bí lágbájá àwọn àna wọn báyìí lọ́gọ́gọ́rùn-ún blára gbogbo mùmí ní ẹ̀ máa bọ̀ wá wòran o wọ́n lè yẹ́ṣẹ́ adhabahuma ta'ifatun minal mu'minin kọ́dà tá à ń bá nà wọ́n lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n dáràn òkò ni àwa fẹ́ lẹ̀ wọ́n lóko á kà á jáde pé lágbájá níyàwó ńlé ó ti fẹ́ bìnrin rí làkàṣègbè lọ́kọ ó ti lọ́kọ rí adélébọ̀ ni ọwọ́ ṣèṣì náà afẹ́ lẹ̀ lóko gbogbo yẹn máa bọ̀ wá lẹ̀ láwìí. Jama ẹni bá wá ní ẹ̀sìn yìí ò ní sojú mi àbá nínú àwọn lọ́wọ́ à ń fi wọ́n ṣẹ̀sìn lọ́wọ́ lẹ́nìkan wá ń pẹ́ ha ẹ wá ń fi wọ́n ṣẹ̀sìn báyìí ha ẹ wá ń nà wọ́n báyìí ha lẹ́wà ń lẹ̀ wọ́n lóko báyìí tọ́pá pìtì wọn ọlọ́run ọba kẹni tó pìtì wọn náà kẹlẹ́sẹ̀ ọlọ́run bí ní la ta'khudukum bihima ra'fatun fi dinillah bẹ́ẹ̀ ń bá ń dá sẹ̀rí àyí fún wọn lọ́wọ́ ẹ gbọ́dọ̀ láàánú wọn bó tilẹ̀ wù kọ́mọ. kẹ́ni ká máa pé ìtẹ́ ẹsẹ̀ yóò dáa ẹ wá ń fi wọ́n ṣẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́sẹ̀ lòun náà ẹ wá ń ná wọn lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́sẹ̀ lòun náà kẹ́ ẹ lè mọ̀ pé ó lè ìdájọ́ tí ò rí bẹ́ẹ̀ o àwọn ìdájọ́ ṣẹ̀ríà yòókù ò rí bẹ́ẹ̀ ó ń sìn náà nìkan lọ́lọ́run fẹ́ káfíà ẹ̀sìn jẹ káfíà jẹ tán ká tún fi ṣe
ẹ̀sìn ibadallah kí ẹ lè mọ̀ pọ́lọ́ wọn bọ̀ mọ́rọ̀ sí náláwàdà tọ́ba wa dijọ́ alkiyama ọlọ́run wa ní wa yakhaludu fihi muhana yudha'afu lahu al-adhab tọ́ba dijọ́ alkiyama á dọ́bù ìyà onísìnà bá a tilẹ̀ wò ká wá dọ́bù ẹ̀ tó wa yakhaludu fihi muhana tọ́ba tó wá wà nù yà yẹn táyọ̀ pẹ́ ń bẹ̀ á tó wá yẹpẹrẹ ẹ̀ mọ́nú yà ẹ̀sìn tó bá ìyà sìnà ẹ̀sìn ní láyé ìyà sìnà ẹ̀sìn níjọ́ alkiyama wọ́n fẹ́ kó fi yé yín o níta ń pè níyanu ṣẹ̀ríà eríṣiríṣi ni ìran ìyà kan ní kánà ìran ìyà míì ní ká fi ṣe ẹ̀sìn kọ́dà tó ń bẹnu ìyà ọlọ́run tó ṣe pé ìran ìyà kẹta tó ṣe pé ta bá ń nà àwọn míì tán gan ẹ̀sìn tá a ti fi ṣe lẹ́yìn pa fi ṣẹ̀sìn tán ní tí wọ́n ń bẹnu ìyà míì pé tọ́ bá tún sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ gbàgbọ́ mọ́ ìyà kan náà nù tóun ní ta ló fẹ́ jẹ́rìí alágbájá tá a nà ń jò ní fọkìnní yóò ṣe ajẹ́rìí ìyà kan lè yóò ná ẹnu rẹ̀ tó tọrọ ọmọ tó fi lọ bọ́ lọ́hùn gbogbo ẹ̀ pátápátá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wọn yẹn ìdí ìsìná ló sùpọ̀ sí jù. Ibadallah ọ̀rọ̀ sìná kápẹ́yìn lẹ́yìn ọlọ́run kò ní dèdí sìná láéláé kí ló dé tọ́lọ́run fi ṣe bẹ́ẹ̀ mo fẹ́ kó yé yín pé ńgbà tọ́lọ́run fẹ́ ṣòfin sìná nígbà ó yàtọ̀ sí gbogbo òfin tọ́lọ́run ṣe láti sánmọ̀ ọlọ́run ní wala taqrabu zina ẹ má sọ má sìná. Ibadallah ó yàtọ̀ sí ẹ má ṣe ẹ má súnmọ́ ó yàtọ̀ sí kíni ẹ má ṣe wọ́n fẹ́ bí yín léèrè ọlọ́run fẹ́ sọ fún wa pé ẹ má dàgége o ẹ má làgége ó wá gbé àṣẹ látẹgbẹ́ dàbí yànà pàjá ẹ má súnmọ́ yànà pàjá ṣé ẹ má pẹ́ ní tó súnmọ́ yànà pàjá àbẹ́gbẹ́dá òun ni ó débò ọlọ́run wa ni ẹ má súnmọ́ ṣé ẹ má pẹ́ túmọ̀ ẹ ní pé ẹ má dé tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ ẹ̀ débi dẹ́sẹ̀ kí ni ìsúnmọ́ gangan síbẹ̀ ẹ súnmọ́ pẹ́ ẹ̀sẹ̀ gan ẹ̀sẹ̀ ká tó wá pẹ́ni tó ṣe kí ni tó ṣe Ibadallah ọba mi ò mú sìnà láwàdà gbogbo ntí wàá mú ní dèdí sìnà ọba mi wá gbé gidi ọba mi gbé gidi kí ló dé nítorí kẹjẹ mọ dàpọ̀ kí ni a máa rújú tí bọ́n máa Yorùbá lẹ́yìn náà ṣé bẹ́ẹ̀ gbọ́n tí Yorùbá ń sọ wọ́n ní bílẹ̀ kan bá ń tòrò ọmọ àlè bẹ̀ òun ní ìdàgbà Ibadallah báwùjọ bá ń lálàáfíà tágbolé ń lálàáfíà kọ̀sọ́mọ àlè lágbólé ni ìjọ́kíjọ́ táwọn obìnrin bá ti bẹ̀rẹ̀ sí ná tọkùnrin ọlọ́kùnrin ń kì wọ́n mọ́lẹ̀ tí ọmọ àlè bá ti wọnú ilé ọ̀làlàáfíà mọ́ ìlú ọ̀làlàáfíà mọ́ Ibadallah gbogbo tí ọ̀wá ní jésì náà ó ṣe é ṣe ọba mi wá ṣe é létò ogbe gidi ibi ìsìn náà ti bẹ̀rẹ̀ jama nadratun wabtisamatun fasalamun fakalamun famaw'idun wa liqa'un nadratun bẹ́ẹ̀ yẹn ọba bẹ̀rẹ̀ sí náà yọkọ̀ wo obìnrin lójú yọkọ̀ wojú obìnrin yẹn pé obìnrin yìí fine wíwò ló ti bẹ̀rẹ̀ bí ṣètánì bá lọ́wọ́ sí obìnrin yẹn náà wo òun náà wọ́n wàá wúra wọn wabtisamatun wọ́n rẹ̀ ní síra wọn fasalamun wọ́n kíra wọn fakalamun ọ̀rọ̀ tẹ̀lé wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ famaw'idun wọ́n wàá ládéhùn pé jẹ́ àríra faliqa wọ́n máa ríra wọn Ibadallah ẹ gbóbi tọ́wà mi ti gbé òfin tó ti gbé gidé sí náà Ọlọ́run ní wa qul lil mu'minati ẹ sọ fáwọn mùmínà lóbìnrin yaghdudna min absarihinna ẹni wọ́n rẹ̀ ju wọ́n lẹ̀ kí wọ́n tiẹ̀ má wọ ọkùnrin rárá torí ibi tí sì náà ti bẹ̀rẹ̀ ibi ẹ má jẹ́ wọ́n wò rárá ó sì ní wa qul lil mu'minin ẹ sọ fáwọn ọkùnrin náà yaghdudna min yaghuddu min absarihim káwọn náà rẹ̀ ju lẹ̀ kí wọ́n má wo bẹ́ẹ̀ wọ̀yáfàdó fùrújà nǹkan wá sọ abẹ́ wọn bọ́ọ̀bì ò ti ní wo ọkùnrin nítorí sábà kìsì náà má ṣe kí ni bẹ́ẹ̀ lọkùnrin náà gbọ́dọ̀ wo bí náà wọ́n bá ti di kí wọ́n bẹ̀rẹ̀ sí wọra wọn wàhálà ti pilẹ̀ Ọlọ́run ti gbé gidi wàhálà wọn láti lẹ̀ ní torí kìsì náà má ṣẹlẹ̀. Ibadallah ọba mi kò fòfin sì náà ṣeré nítorí sábà kìsì náà má wáyé ọ̀pá láṣẹ ń gbogbo ọkùnrin
tó bá tó yàwó ní tó dá pé ó lè bóbìnrin sùn ó dá pé ara ó sì máa yọ lẹ́nu ọba mi ní fankihu ma taba lakum minan nisa'i mathna wa thulatha wa ruba wa in khiftum alla ta'dilu fawahida aw ma malakati aymanukum dhalika adna alla ta'ulu. torí kẹ́ má ṣe ṣìnà ó ní tó bá fi lè di pé ẹ̀rí wọn wò mọ́ ipa yín ọ̀ka yóò wò mọ́ fankihu ẹ kúkú fẹ́ wọn ma taba lakum minan nisa èyí bá wù yín nínú obìnrin fẹ́ o lè pàlàfíà rẹ pọ̀ jù fẹ́ méjì bí méjì ọba ká ọ fẹ́ mẹ́ta bí mẹ́ta ọ̀ka ọ fẹ́ mẹ́rin ò gbọ́dọ̀ ṣe ṣìnà aw ma malakati aymanukum típa rẹ ọba wa ká méjì tí ọ̀ka mẹ́ta fẹ́ yọ kan bípa rẹ ọba wa fẹ́ yọ kan wẹ́rú òfìsọ́bìn ìyàwó ọmọ dìmáàndì ẹrú ní dìmáàndì bẹ́ẹ̀ ni ọmọlúwàbí ó dìmáàndì pé aṣọ tí mo fẹ́ ni irú ilé tí mo fẹ́ ni irú oúnjẹ tí mo fẹ́ máa jẹ ni ẹrú níta ẹ bá fún ni ọ wọ̀ èyí tẹ bá fi sí ní ògbé máa malakati aymanukum àwọn ẹrú lóbìnrin ẹ fẹ́ wọn ìyẹn ni ò dhalika adina alla ta'ulu ìyẹn ni ò ní jẹ́ eré kọjá àlà Ọlọ́run ìtumọ̀ ẹ̀ ní pé kẹ́ ẹ fẹ́ rú kẹ́ ẹ bí sómi ẹ máa bí ya bùkátà básùn lára rẹ̀ yóò máa bímọ bí ó sì bímọ wàhálà tiẹ̀ nu àmọ́ ò ní kọjá àlà tó fi lọ sí ṣìnà. Ibadallah torí ọmọ káfíń fẹ́ mi ẹ lọ gbọ́ yí dáadáa torí ọmọ káfíń fẹ́ mi ẹ lọ gbọ́ yí dáadáa ìtọ́lọ̀ ń fi ní afẹ́ mi torí má ṣe ṣìnà ni ẹ lọ wádìí ẹ dáadáa ní gbogbo ṣẹ̀rí Ọlọ́run ìtọ́lọ̀ ń fi ní ọfẹ́ mi torí kọ́ má ṣe kíni ni wọ́n fi ní bọ́sẹ̀ rú àmọ́ kọ́ máa lọ kí ọ̀pá rẹ bọ́bí tọ́lọ̀ ń sílẹ̀ tó fún Allah ta'ala ó ti kọjá la. Ibadallah anabi wa Muhammad ó ní man istata'a minkumul ba'ata ọgbà kó mọ̀ ṣe ṣìnà fún ọ ọlẹ́ni bá mọ̀ pé òun lágbára láti fẹ́ mi falyatazawwaj kọ́ lọ fẹ́yàwó fa innahu aghaddu lil basar òun ní ojojú rẹ̀ wọlé tí ò ní máa wò hànàhànà tí ò ní máa wò àwọn ọmọ ọlọ́mọ wò húwò wa ahsanu lil farj ni ó sì jẹ́ ọ sọ abẹ́rẹ́ tí ò ní jó ṣe ṣìnà wa in lam yastati bí ọba wa lágbára kọfẹ́ bí ní fa alayhi bis-sawm kò gbọ́dọ̀ ṣe ṣìnà náà síbẹ̀ bẹ́ẹ̀ kọ́ máa lọ lè gbàwẹ̀ fa innahu lahu wija àwẹ̀ òun ni ọmọ kò ní ìjánu tí ò ní jó ṣe ṣìnà. Ibadallah ọlọ́run ọ̀fà yẹ ṣìnà rẹ̀ ọba àbí ní walyastafifu alladhina la yajiduna nikahan hatta yughniyahumullahu min fadli tọ́ba wọn kò lówó tó ìfẹ́ yàwó lọ́ọ̀lẹ́ kára dúró kó mójú kó tọ́lọ́ wọn fi fún ọ lówó tó ìfẹ́ yàwó o nítorí pọ̀ wá rí yàwó fẹ́ ń kọ́ máa ṣe ṣìnà. Ibadallah ọba mi ọ̀fọ̀rọ̀ ṣìnà sílẹ̀ o oníṣìnà kọjá mùmínì number 1 níjọ́ tí máa ń ṣiṣẹ́ ṣìnà lọ́wọ́lọ́wọ́ ọlọ́run pa àwọn màláíkà jọ pé ẹ̀yọ́ kò nu mùmínì tọ́ba wa parí ṣìnà wọ́n mọ̀ létí táwọ́bà rẹ̀ tọ́ba ṣe tawbatu nasuha wọ́n dá padà tí ọba yìí tọ́ba nasuha kò ní jẹ́ mùmínì lásìkò tí ń ṣe ṣìnà mọ́. Anabi wa Muhammad ó ní la yazni zani hina yazni wa huwa mu'min oníṣìnà ò ní máa ṣe ṣìnà lásìkò tí ń bí ya bùkátà ṣìnà lọ́wọ́ nǹkan máa jẹ́ mùmínì. Ibadallah ẹni tí ó fẹ́ kọ́lọ́hun bọ́ sọ ìmánì kó lára wọn kò ní máa ṣe ṣìnà. Ibadallah nítorí ká lè gbégidí ṣìnà torí kí ṣìnà máa wáyé Islam sí òfin pé ẹ gbọ́dọ̀ jáwọlé òǹlé illa an yu'dana lakum àfi kó yọ̀ǹda fún yín tí ó bá yọ̀ǹda kí n ṣẹ̀rí àní ẹsẹ̀ yẹn níyàwó ńlé ọlọ́mọbìnrin ńlé ẹ̀tọ́ rẹ̀ ọlọ́wọ́lé rẹ̀ láì gbà yọ̀ǹda ẹ̀tọ́ rẹ̀ ò sì dùkúnú lé tí ò sí bá lè lílé kódà kẹ́ ẹ jẹ́ mọ̀lẹ́bí ṣẹ̀rí ọ̀fọ̀kànbalẹ̀ sẹ́gbọ̀n pé ò lè báyàwó àbúrò sùn bí ṣẹ̀rí ò ti fọkàn falẹ̀ sábúrò bí ò lè báyàwó bọ̀dá sùn ṣẹ̀rí agbégidi pé ẹ má jẹ́ ó ṣẹlẹ̀ ó ní iyyakum wad-dukhula ala an-nisa ẹ̀yin mùmínì tẹ́ ń jálè ọmọ mi ọ̀dọ́wọ́ yín o ibi obìnrin bá wà ẹ má débẹ̀ o ẹ má wọlé lọ kó mi má o. Qala rajulun min al-ansar ọkùnrin kan náà Madina ní ya Rasulallah ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run afara ayita alhamwa
àwọn ẹ̀gbọ́n ọkọ àwọn àbúrò ọkọ ńkọ́ ṣé wọ́n lè wọlé síbi tí ìyàwó wa bá wà Ànábì ní alhamuhu almautu àwọn ẹ̀gbọ́n ọkọ àbúrò ọkọ àwọn kú ọkọ gan nù ni ìtumọ̀ náà ń pa àwọn ni àwọn gan wọ́n lè báyàwó ẹ̀sùn tí wọ́n tó bá sọ tí wọ́n tó pa nítorí dúkìá rẹ̀ àwọn àsakásá tẹ́ ẹ má dá máa o ilẹ̀ Yorùbá ṣẹ̀rí àgbógun tì kí lásán nì ẹ̀gbọ́n máa pe ìyàwó àbúrò rẹ̀ pé ìyàwó mi ni ìyàwó rẹ̀ bò ìyàwó bọ̀dá mi ló pè àbúrò máa rí ìyàwó bọ̀dá rẹ̀ pé ìyàwó wa ni ìyàwó àti tani ìyàwó tani àsàpálapàlà ni ìyá Ṣakira ìyàwó bọ̀dá mi ni o ti jó yé wọn pọ̀ lẹ́tọ̀ kankan níbẹ̀ ìyá Sídí ìyàwó àbúrò mi ni o ti jó yé wọn pé àbọ̀wọ̀ rẹ ni kò sí ntọ́fẹ́ mú bẹ́ẹ̀ ìyàwó ilé àwọn ìyàwó wa àwọn ìyàwó ilé ìwé ìyàwó yìí bò wọn èé fi ìyàwó pa wá ṣẹ̀rí alẹ́ Yorùbá ní àṣà alẹ́ Yorùbá nù ṣẹ̀rí àgbógun tì kọ́dà àwọn Àwórì àgbógun tì lọ́dọ̀ kábíyèsí Àwórì kan ọ̀rọ̀ dèmí papọ̀ ó ń lọ́dọ̀ àwọn ilé Àwórì ó ní bí ìyàwó òun bá jòkó ń bí tó bá dìde wọn ò bí àbúrò òun kan dá abẹ́gbẹ́ òun kan dá kó jòkó ń bí sí ìyàwó òun ti dìde ó ní túmẹ̀ lọ́dọ̀ àwọn ọba ìyàwó òun sùn nánu ó ní túmẹ̀ lọ́dọ̀ àwọn Àwórì ọba ìyàwó òun sùn ni irú àṣàkáṣà olè yín wá ń dá tẹ́ máa pè ìyàwó bọ̀dá yín níyàwó yín ìyàwó ẹ̀gbọ́n yín àbúrò yín níyàwó yín kì í ṣe ìyàwó yín o ìyàwó lágbájá ló kọ ẹ̀ ará Mádínà ti béèrè pé afárá hayita alhamuwa àwọn mọ̀lẹ́bí ọkọ ńkọ́ Ànábì ní alhamuhu almautu àwọn ẹbí ọkọ náà ní kú ọkọ wọn pa wọ́n sì máa báyàwó rẹ̀ sùn torí wọ́n pa wọ́n máa báyàwó sùn wọ́n pa ẹ̀rí àgbógun ti sìnà gbogbo ọ̀nà torí kí mọ̀lẹ́bí má dàrú gbogbo mọ̀lẹ́bí tí sìnà bá ti dìde ńbẹ̀ tí wọ́n báyàwó ara wọn sùn mọ̀lẹ́bí ọ̀hún ti dàrú tí ò lè tó mọ́ sẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀ mọ̀ pàdé wúlò fáríjì là yẹ́fúnà ọ̀tá tí abẹ́ bá bílẹ̀ òní tánmà ọbáyàwó mi sùn wọ́n lè sọ̀rọ̀ tí wọ́n ètú ni ìbádàlá ṣẹ̀rí àgbógun ti sìnà púpọ̀ ó gbógun ti gbogbo ọ̀nà kọ́nà ló fi ní ibikíbi tóbìnrin bá wà mọ̀lẹ́bí gẹ̀ ọ́ gbọ́dọ̀ débẹ̀ nígbà wọn ní káàbúrò ọkọ mọ̀ débẹ̀ kẹ́gbọ́n ọkọ mọ̀ débẹ̀ sọ́tọ́ sọ̀rẹ́ ọtọ́ sí kọ́lí kìí sẹ́ sọ́wọ́ atọ́sára àdúgbò sọ́tọ́ sẹ́ni tá a mara wárí ìbádàlá ibi ìṣẹ̀rí àgbógun ti sìn náà dé ṣẹ̀rí ọ̀pá mi tiẹ̀ nìkan kan kómi dè kómi kọjá àfa kírùngbọ̀n rẹ̀ ọmọ wọlé kọjá wòlíì kọ́ máa gbàdúrà kápátá máa lanu kọjá bàbá ológun tọ́jà arúgbó tí ń kú lọ ṣẹ̀ríà ní ẹ gbọ́dọ̀ wà pẹ̀lú obìnrin lẹ́yìn nìkan nù yàrá iyyakum wal khalwata bin nisa Ànábì lọ́dọ̀ wọn yìí o ẹ gbọ́dọ̀ máa palẹ̀kùn mẹ́rí ní kọ̀rọ̀ kẹ́ ẹ móbìn kan ti ra tí ẹ ṣe ìyàwó yín fa inna thalithahumaa shaytan bí a bá ti pé méjì báwọn Ṣẹ̀tánì ọba wọn dá sí òní ó sì kẹta wọn o má dààmú ara rẹ ara pé ṣẹ̀rí àgbógun ti sìnà náà ni ìbádàlá torí ká má ṣe sìnà ṣẹ̀rí àgbà onímọ̀ràn ọlọ́mọ rẹ lóbìnrin tó bá ti bàlágà ara ó béèrè tó bá ti lè wá bọ́ pé bọ̀dá bàbá mo rẹ́ni tó wù mí tètè jẹ́ ọlọ́kọ́ Ànábì ní idha atakum man tardawna dinahu wa khulqahu fasawwijuhu Ànábì ní tọ́mọ yín bá wá bá yín ọ̀rẹ́ ni tọ́ lẹ́sìn ọ̀rẹ́ ni tọ́ lọ́mọlúwàbí tó níwá ẹ̀yà tètè jẹ́ ọlọ́kọ ẹ̀fẹ́ bẹ̀ fún ẹ níyàwó fún o wà ilà tẹ́ ẹ̀ bá jẹ́ oníyàwó kẹ́ jẹ́ ọlọ́kọ tẹ́ ẹ̀ bá jẹ́ ṣe bẹ́ẹ̀ takun fitnatun fil ardi wa fasadun kabir ẹ̀ dá fìtínà lẹ̀ lérí ilẹ̀ ìbàjẹ́ ó sì rí díjòkó yóò máa ṣe sìnà lọ nítorí kájọ́ níyàwó kájọ́ ọlọ́kọ ṣẹ̀ríà ní tègbógun torí kí sìnà má wáyé ṣẹ̀ríà ní ẹjọ́ níyàwó ẹ̀sìn ṣe kíni jẹ́ ọlọ́kọ torí kọ́mọ̀ sí sìnà ni. Ìbádàlá ẹni tí ń pariwo kí tí ń pè yín rí sé ní iṣẹ́ mi ò bọ́ sí ní iṣẹ́ mi ò báláǹsì ní ṣẹ̀ríà ní ká sọ fún wọn pé lọ lè fẹ́yàwó tòun ti sẹ́ rẹ tí ò bọ́ sí lọ fẹ́yàwó sìnà ò gbọ́dọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pariwo pé àwọn ò ní sẹ́ni wọ́n ń ṣe sìnà o ṣe pé kò lẹ́ni tí ń bá sùn igi ní oṣù ṣẹ̀ríà ní ká sọ fún ọ ìyìn lówó lọ́wọ́ ìyìn rí ṣe iṣẹ́ mi ò báláǹsì kò túmọ̀ pé ò ní fẹ́yàwó ọlọ́run ọba àlekè ọlọ́run promise rẹ ọba tó wà ń sánmà keje
òun promise yẹ pé tó bá fi lè níyàwó òun ọ̀dọ́ lọ́lá òun ó sì fi ọláyà balẹ̀ Ọlọ́run ní in yakunu fuqaraha tí a bá jólósì ní òjò wọn lóbìn ẹ sọ fún wa pé yuginihimullahu min fadlihi Ọlọ́run ọba lọ́wọ́ ọ̀rọ̀ wọn lọ́rọ̀ tí a bá fẹ́ yàwó nínú ọlá tó wọn lọ́hùn òun ọ̀rọ̀ wọn lọ́rọ̀ wallahu wasi'un alim Ọlọ́run ọba kẹnu lọ́lá ó sì mọ ogun tẹ̀ ń wíwo yé sí ibadallah nínú àyà mi Ọlọ́run sayaj'alullahu ba'da usrin yusra lẹ́yìn ìnira tí òjò níyàwó wọn bá fi lè níyàwó ìdẹ̀kùn ó sì dé bá sáàmù ṣe sì náà arákùnrin kan lọ bá jùsẹ̀ ńlá Muhammad ó ní ya Rasulullah ní ìrísẹ́ anábìlẹ̀ lọ fẹ́yàwó ó fẹ́yàwó tán ó lóyàwó bí ọjọ́ mélòó kan ya Rasulullah kí ni yìí ń lè sí anábì tó ní fẹ́yàwó ó tún fẹ́ kejì kí ni wọ́n tún wá lágbára ya Rasulullah àní kò bọ́ sójú ẹ̀ anábì tó ní fẹ́yàwó ó di mélòó ó di mẹ́ta ọwọ́ àtún lágbára ya Rasulullah àní kí ni yọ dẹ̀ náà anábì ní tó lọ́ọ́ fẹ́ kan sí kéèpé ní wọ́n tó fẹ́ kẹ́ ọ̀ládé owó dé àsìkí dé àbí ọ̀fẹ́ kan kọ̀ọ̀rọ̀rùn tó fẹ́ kẹ́ ní bá a sọ fún pònú tí ò ní làákàyè yóò lọ́kàn ọ̀dọ́gbẹ́ ní kéèyàn fẹ́ kejì sí wọ́ọ́rí sánmà àmọ́rọ̀ rẹ ò ní dùn mí làákàyè rẹ dáró dídáró tí làákàyè rẹ dáró kọjọ́rọ̀ Ọlọ́run àti tànábì ó yí ọ Ọlọ́run ní sayaj'alullahu ba'da usrin yusra Ọlọ́run ní yakunu fuqaraha yuginihimullahu min fadlihi kí ló tún wá kù mọ́ ibi táwa ní mọ́nì sínú àwọn ò ní mọ́nì sákàntì àwa ò ní mọ́nì sí ibi tí wọ́n ní mọ́nì sí wọn ibi táwa ní mọ́nì sí ibi tí mọ́nì wá tàbí ń kírun náà ni wọ́n ní a máa kí ní ààrẹ tó ní àkí à ń kí náà ni ìmọ́nì wá sì dópa gbẹ̀sán abá ti jí nìjà ń pé nǹkan ṣùgbọ́n mo fẹ́ bá jẹ̀mọ́ nǹkan kan tá nílé wá kí ìmọ́nì ni pẹ̀lú orúkọ fúnfún tí gbàgbà àgbàlagbà ní wọ́n wá dé kábọ́ ọmọlé sí jẹ̀ láyé sí spọ́ọ̀tù ẹnìkan là ń sáré kí fún kaba adésàfà à ń ṣe jẹjẹ adémọríwá à ń ṣe jẹjẹ ní olú àwọn akókòrò ọmọ lọ lẹkọọ òwúrú gbándá má lọ mí náà má lára fa kí la ẹnìkan ló ní àwọn ṣe tá àríta bìlífù ẹ tá a sì kó mílíọ̀nù sọ́nà tá lọ sáájì bẹ́ẹ̀ ni wọ́n bá ní níyàwó sè ní ni awo kí má ní tí mo ní tẹ̀fí ń jí lásùbá tí ẹnìkan ò lé mi tí ń kájú jàmá ìmánì tí wọ́n wí fún mi tí n fi ń da wá kò mi tó wọ́n fi jẹun lẹ́pẹ́ fi kọ́ mọ́sálásí tí mo sọ pé ìmọ̀mù ò ní sá fún mi padà bẹ́ẹ̀ nìkan mo ní ọ̀sán ṣé ìmánì wọn ò tó kí n fẹ́yàwó tó bá ní fẹ́yàwó ni àìní ìmánì lọ́lọ́run fi sọ̀rọ̀ tàbí fi sọ̀rọ̀ lẹ́ẹ̀fì fi kúkúrú làákàyè yín gbé yẹ̀wò àwọn ẹni ire tó ṣáájú tí wọ́n bá tọ́lá ibẹ̀ sọ fún ọpọlọ wọn ò ní sẹ̀mí náà àwa ti gbọ́ àti gbà wọn wádìí kì láyé wọn fi tò ẹ̀yin gbọ́ ni ẹ̀ gbà á tún sọ fún yín tẹ́ tó dìbè tiẹ̀ ẹ tún wá dàjẹ́sítì ẹ̀ làákàyè sọ wá darí yín síbi èso ẹ wà bẹ̀rẹ̀ ẹsẹ̀ sí náà. Dádàlá yẹn lòun ní wo sí Ànábì nífẹ̀ẹ́ kan ọ̀fẹ́ ó ní àníkọ̀ọ́dọ́gbọ̀n wọn tó nífẹ̀ẹ́ kejì tó fẹ́ àníkọ̀ọ́rọ̀nù wọn nífẹ̀ẹ́ kẹta tó fẹ́ àníkọ̀ọ́rọ̀nù fẹ́ kẹrin tó fẹ́ ike ẹni tó fẹ́ lọ́ládé orí yẹn níṣẹ́ lápá yẹn ń sọ aṣọ yẹn dẹ̀ ta báràkà Ọlọ́run wọnú aṣọ ọkọ̀ ogun àwọn orogún ẹ̀ lásọ wọn bá ń taṣọ gbogbo Mọ̀dínà bá ń raṣọ wọn bá dolówó àgbà Mọ̀dínà sọ́tán wọn náà mọ ìtọ́ fẹ́ tí ó la ọ̀ tọ́lọ́wọ́n sì ń sábà fi fún ọ bá a ti ní ẹ máa bí majọ náà nù táwọn kan dìbò tiẹ̀ nígbà tí ò sí làákà yìí nù wọn ọ̀rọ̀ wọn ò ní dùn mí ìmánì tèmi yàtọ̀ sí tiwọn ẹni bá sì nílùú ìmánì táwa ní tó bá fi ọpọrẹ́tì ayé Ọlọ́run tó ayé rẹ̀ sí ẹni bá nílùú yìí tí wọ́n ní obi ayé rẹ̀ já sí ayé rẹ̀ ọjà síbẹ̀ irú ìmánì tí wọ́n ní ẹni bá nílùú ẹ̀ ibi rìsọ́ọ̀tì sí yóò rìsọ́ọ̀tì síbẹ̀ gbogbo àwọn onírònú ayé tí ọgbà tọ́lọ́run tàn náà bí wọn ò rìsọ́ọ̀tì rí torí ala ya'lamu man khalaqa huwa al-latiful khabir kí ló wá ń bá sinna kìsí ní lọ́ọ́ lè fẹ́yàwó bọ́ọ̀ bá fẹ́yàwó yẹn sẹ̀rí ayé rẹ̀ ò lè tó nítorí lè máyè rẹ̀ tó ní pé tòun tàyè fẹ́yàwó rẹ̀ má ṣe sìnà tòun tàyè fẹ́yàwó rẹ̀ má dé di sìnà ó mú kíní ẹ̀rọ wáyé oníjọ́ dààmú rẹ̀ òní ma fi sáyà ara mu Ibadallah ọlọ́sìn náà kì í sáwàdà wọ́n fẹ́ bí yín léèrè àwọn medical doctor gbọ́dọ̀ fẹ́ sọ̀rọ̀ sí náà wọ́n ní wala taqrabu zina ẹ má súnmọ́ bí tọ́ bá wà débi tẹ́sí bí yẹn bá súnmọ́ lè yẹn ṣe kínní ìyẹn ṣe bí yẹn ò súnmọ́ nǹkan wọ̀ rèé ṣe kínní kò lè kàn má súnmọ́ rárá débi tọ́ wà sí innahu kana fahisha ìbàjẹ́ ni ìbàjẹ́ wasa asabila
ìdáyé irú mẹ́ni tí ń ṣe lọ́wọ́ ni ní ọmọ túmọ̀ sí náà ni ẹni bá fẹ́ káyè wọn ta pa ó mú tó sí náà tọ́ba dolówó yóò dolo sí gẹ̀yìn tọ́ba lókìkí yóò wọlé tọ́ba wá lówó táwọn ṣẹ́jì kọ̀ọ̀kan kù lọ́wọ́ rẹ̀ owó wọ̀ bá jù bá ń lọ sí náà ń lọ rẹgulétì owó nkù bá ń tí a bá sì ń gbó kọ̀rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ sí náà ló dínkù kì bá jù bá ń lọ ọ̀rọ̀ sí náà fẹ́ni tí ń ṣe ó dàbí omi òkun tọ́mọlóló tí gbogbo ọmọ aráyé ń retí rẹ̀ níṣẹ́rí ìdímù tí wọ́n fẹ́ mú wọ́n fẹ́ fi dáná jẹun wọ́n fẹ́ mú wọ́n fẹ́ fi ṣàǹfààní fún gbogbo ará àṣẹ́rí ìdímù ó wá gbéra láti ìsàlẹ̀ Èkó níbi tí bábíṣì wà omi yẹn wá ń sàbọ̀ sẹ́ẹ̀mà pé tí bá ń sàbọ̀ tí nǹkan kan ò ṣe é tọ́ba débi tá a ti fẹ́ lò ó yóò máa bí òní mọ́ àmọ́gbà tó gbéra nísàlẹ̀ Èkó níbi bábíṣì lọ́hùn tí ó dé Dúmọ̀tà gbogbo ògbẹ́tàrà Dúmọ̀tà nílé wọ́n dá sí nígbà odó Ìgbò aróyìn gbogbo tọ̀ wọ́n dá sí nígbà odé Mùṣín ará Mùṣín gbélẹ̀ tí wọ́n nílé wọ́n dá sí nígbà tí ó dosódì àwọn mẹkáníìkì pera wọn jọ páwọn ọ́ìlì tá a fẹ́ dànù nìdá ẹ̀dá sómi o nígbà tí èèwọ̀ yànnà pàjá tí ó fi dàdúgbò wá ń bi ẹ̀dá kún bò ní òrì omi kí lára àlùyọ ọmọ wa pè é omi ìdọ̀tí ṣé wọ́n rí lò mọ́ wọ́n rí mu mọ́ kádàrá rẹ oore tọ́lọ̀ ń kọ́ mọ́ níjọ́ tó bá dìde tó bá ń jẹ́ ọ̀dọ́ tó ń lọ wẹ́rẹ́ tí wọn ọ̀dà tọ̀ sí ọ tí wọn ọ̀dà gbẹ́ sí ọ tí wọn ọ̀dà lẹ̀ sí ọ tí wọn ọ̀dà òrì sí ọ ó di òkìkí táyọ̀ ọmọ gbúrò rẹ gbogbo nǹkan tó bá ṣe ọ yanjú àmọ́ ìyá bá ti ìsìnà àkọ́kọ́ tó kọ́ ṣe ìgbẹ́nu ìsìnà kejì tó ṣe ìtọ̀ tí wọ́n dà sínú ìsìnà kẹta tó ṣe òun lẹ̀ tá ló so dídà sí ìsìnà kẹrin ọ́ìlì tí wọ́n bọ̀ dà sí sọ nígbà tó bá fi di pé ó dé èèyàn gbogbo tó fi jẹ́ èèyàn ṣe kí ni ó ti bàjẹ́ mọ́ ọ́lá ìtumọ̀ innahu kana fahishatan wa sa'a sabila ìbàjẹ́ ti da yẹ́rù ni. Ibadallah anabi wa Muhammad ó ti jẹ́ oyé wa ó ní sìnà ṣíṣe yóò padà jogún àrùn sérí ilẹ̀ irú àrùn wo ni ó jogún àrùn tí wọn ò ní rógùn fún tí wọn ò sì gbọ́rú ẹ̀rí láyé àwọn bàbá tó ṣẹ̀ wọ́n lẹ̀ anabi ní ó ní yá ma'ashara al-muhajiri ó ní mo pe gbogbo ẹ̀yin ará Mákà tẹ́ ṣe jẹ́ra Madina ó ní khamsu khisal nǹkan márùn kọ́ ṣẹlẹ̀ idhabtulitum bihinna wa a'udhu billahi an tudrikuhunna márùn kọ́ ṣẹlẹ̀ wọ́n fi ṣàdánwò fún yín lérí ilẹ̀ àmọ́ mo bẹ lọ́hùn kọ́lọ́ mọ́jọ ká yín mọ́ mo bẹ lọ́hùn fún yín kí márùn mọ́ ṣe kí ni kọ́ mọ́ ká yín mọ́ nígbà tí wọ́n ń ka márùn yẹn bọ̀ yín ka yìí tọ́ kan wútúbà yín bẹ́ẹ̀ ó ní lam tadhhar al-fahishatu fi qawmin qat ìbàjẹ́ ṣìnà kò ní hàn láwùjọ kan hatta yulinu biha títí tí wọ́n fi wá ṣèkéde ṣìnà yẹn illa fasha fihim at-ta'un àfi kí àrùn ó fọ́n káàrin gbogbo àwọn tí a bá ń ṣe ṣìnà yẹn wal awja allati lam takun madat fi aslafihim alladhina madaw wal awja àti àwọn àrùn kan àwọn àrùn tó ṣe pé ní lam takun fi aslafihim alladhina madaw àrùn tá a gbúrò ẹ̀ rí lára àwọn baba ńlá baba wọn tó ti lọ a máa wá gbúrò àrùn yẹn lára wọn. ẹ dákun ẹgbẹ́ HIV rí ṣìnà ló bí ẹgbẹ́ ìdìrí HIV làbúrò éèdì lẹ́gbọ́n ìyá kan ló bí àwọn méjèèjì lẹ́nu. àwọn medical doctor wọ́n ṣe research wọ́n ní àwọn àrùn tí ò ní gbóògùn tí ó tara ṣìnà jáde 28 ni ìkan táwọn sì discover ń bẹ òun ni HIV tẹ́pẹ́ ní AIDS wọ́n ló sì kù 27 táwọn ètí rí wọ́n padà máa rí yòókù síbà anábì ti sọ anábì ní gbóná bá yín já ebi níjẹ́ gbóná yọ bá yín já tẹ́ bá ń ṣe ṣìnà jẹ́ wàá tẹ̀lé ni pé àwọn àrùn tí bá bá yín bá lábá bá wọ ọ̀ràn rí àmọ́ wá àrùn tí ó sì ní gbóògùn ọ̀rọ̀ anábì mà sẹ́ lẹ́yìn ọgọ́rùn ọdún kẹrìnlá wọ́n discover HIV AIDS 1980 ní èsì 1970 1982 83 ni wọ́n discover HIV òun AIDS 83 ní anábì ti lọ ọgọ́rùn ọdún mẹ́rin láti kọjá ìtọ́wá wíwá sẹ́
sáà nàbì jẹ́ fi sẹ́yìn lọ́sọ̀rọ̀ lọ́rọ̀ rẹ̀ sẹ́wọ̀n ẹni wá fi sẹ́yìn tó bá sọ̀rọ̀ ńkọ́. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصرنا نحن عبادك الموحدين آمين يا رب العالمين.